Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú àṣálẹ́, ẹ káalẹ́ lẹ́yìn. Mo kí wa ní lọ́kùnrin, mo kí wa sì ní lóbìnrin. Gbogbo ẹ̀yin ará òkè òkun mo kí yín, gbogbo ẹ̀yin ará ìgbèrè ọ̀sà mo kí yín, gbogbo ọmọ Yorùbá gbé lókè ìpẹ̀ ní gbogbo àgbáńlá ayé, gbogbo wa mo kí o. Oníṣẹ́ ìjọba, oníṣẹ́ ìjókòó, àgbẹ̀ aboko tẹ́tẹ́rẹ́rẹ́, àròyé lẹ́rù, ẹ̀ní ràrókù o. Mo kí gbogbo wa o. Àǹfààní dúkìá yìí mo mú wá fún gbogbo wa. Ewé yìí ń bẹ lẹ́yìn kùlé kálukú wa àmọ́ wúlò rẹ̀. Ìmbà iwájú òde wa à ń ro dànù ni. Ìmbẹ lẹ́yìn kùlé ilé ẹlòmíì kò mọ̀ wúlò rẹ̀. Ewé wo là ń pè? Àwọn àgbàlagbà ní ewé má fọwọ́ kan ọmọ mi. Ẹ̀rí. Ọ̀kan náà ń bẹ àwọn àgbàlagbà ń pè ní ewé ahọ́n ẹkùn. Ẹ̀rí. Ọ̀tọ̀ sì ni dágunró. Ìkan tó ń bẹ àwọn àgbàlagbà máa pè ní bàtálẹ̀. Ẹni mi ò gbà ìwé òní tó ń jẹ́ bẹ́ẹ̀ bọ́ ọ̀bá mọ̀ ni á sọ̀rọ̀ débẹ̀ ń gbọ́ ọ̀bá ya. Eléyìí là ń pè ní ewé má fi ọwọ́ kan ọmọ mi. Ọmọ mi yìí sọmọ tá a mú, ọmọ mi yìí sọmọ tá a lù. Má fọwọ́ kan ọmọ mi. Bàbá mi, ẹ ti mọ̀ wúlò rẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ tó gbà yìí sí. Bọ̀dá ẹ̀yin ò tí ì gbọ́ wúlò rẹ̀ rí, ẹ̀yin náà ẹ gbọ́ ẹ̀jọ̀ àpò ẹ má jẹ́ ọ̀sọ̀nù. Ewé má fọwọ́ kan ọmọ mi. Kí ni ewé yìí wúlò fún? Ọ̀nà tó gbà wúlò kìí ṣe kékeré o. Ìpara rẹ̀ tí àwọn ọ̀jọ̀gbọ́n máa ń lò sínú anointing oil á ṣàlàyé rẹ̀ kìí sòní òdìjọ́ mi. Ṣùgbọ́n ewé yìí gangan la fẹ́ ká kẹ́kọ̀ọ́ lára rẹ̀ lónìí. Ewé má fọwọ́ kan ọmọ mi. Ọ̀yá, níbo làpèrè yín wà? Ẹ jókòó lórí àpèrè. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹ ṣẹnu bákanná wọ̀ kẹ ṣẹnu kẹ́mú kẹ ṣàgbéjẹmọ́wọ́ kẹ jẹ́ ká máa bá ètò yìí bọ̀ ní ṣíṣẹ̀ ń tẹ̀lé. Èmi ọmọ yín náà ní pọ́nà màá yẹn dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Àwọn ìmọ̀lẹ̀ tí máa lẹ̀ ìlú lówùrọ̀ o. Ìgbà tó dé là ń lò ìgbà tó dé o. Ìgbà tó dé là ń lò ìgbà tó dé o. Ayé olúmọ, ayé àrẹ̀ta, ayé ọbàtà, ayé àlè. Ewé yìí jẹ́ ewé kan tó ní agbára. Ọlọ́run ọba àṣẹ̀dá òun ló dá ewé yìí sínú igbó. Fún ìwúlò ẹ̀yin, fún ìwúlò èmi. Eléyìí wà ní orílẹ̀-èdè aláwọ̀ dúdú. Ǹwá mọ̀ báyà ń bẹ lọ́dọ̀ àwọn èèbó náà o. Tí ewé yìí tí àwọn ọ̀jọ̀gbọ́n bá pa á pọ̀ máwọn èròjà kọ̀ọ̀kan kìí jẹ́ kẹ́mi òkùnkùn kí wọ́n lè dé sàkáání ẹni. Gbogbo ẹ̀yin òbí iṣẹ́ ìwúlò fún yín. Wọ́n ní àtakóró wọnú àdó kò lè mọ́mọ́ ẹ̀wọ́ bẹ́ o. Ṣùgbọ́n tí èèyàn bá dira tó pé fọ́mọ rẹ̀ àtòun àtàdó wọn jọ wọ ọbẹ̀ ni.
èyí jẹ́ ọ̀nà táwọn àgbàlagbà fi máa jẹ lékè moyó. ṣé mọ̀ wípé èèyàn lè jáde nígbà míì káwọn ọmọ wà nílé, ìwọ ìyá ìwọ bàbá ìwọ lọmọni tó ti ṣe ọ́ tọmọni tí ò dáa tó ń sára fún, báyà ò sọ fáwọn ọmọ rẹ kí wọ́n lè mọ̀ bí wọ́n ti sára fún. ṣùgbọ́n àwọn ewé yìí káwọn àgbàlagbà bá pa á pọ̀, ọlọ́run á máa fàṣẹ sí, ìṣọ́ ọlọ́run máa ń wà pẹ̀lú rẹ̀. kìí ṣe pé ewé yìí ni ó ṣiṣẹ́ yìí o, ṣùgbọ́n agbára tọ́lọ́run fi sára ewé yìí yóò wúlò fún wọn bí káyàn bá fẹ́ ṣe wọ́n lọ́sẹ̀. ẹ̀dá kan ò lè ṣọ́ra rẹ̀ tó bá sùn, ọlọ́run ní ń ṣọ́ wa. ẹni tí ò jẹun tọrọ síbítù kí dókítà tó fún lóhun gbogbo wọn kọ́kọ́ sọ pé kó wá nǹkan jẹ ná. tọ́ ọ bá wá lájẹ tẹ́lẹ̀ ẹ̀kùn bóòlù ó ṣe jupá kápá rẹ̀ ó rí jù irọ́. okun onú là á fi gbé tòde. èyí ni àwọn àgbàlagbà ń pè ní oníwọ̀n àgbájẹ tẹ́lẹ̀ ẹ̀kùn kó tó sọ pé mo yóò. ẹni bí bẹ́ẹ̀ ṣe ni níjàmbá, ṣùgbọ́n èèkan èjèèjì tí wọn náà ṣàjọ ọlọ́run ó sì fàṣẹ sí, ààbò rẹ̀ yóò sì fi bò wọ́n ní wákàtí tí aburú fẹ́ ṣẹlẹ̀ yìí. ewé yìí ẹ tọ́jú rẹ̀, ẹ tọ́jú ẹ̀, gbígbẹ rẹ̀ lórí ni, tútù rẹ̀ lórí ni, ọ̀yà já. iṣẹ́ yìí wà fún ìṣẹ́gun, iṣẹ́ ìṣẹ́gun ni. bí àwọn ẹni bí bá fẹ́ tafà, ọlọ́run ò ní jẹ́ dọ́dọ̀ rẹ̀. tí wọ́n bá ń gbèrò burúkú tí wọ́n fẹ́ wá ṣe ọ níjàmbá, tó bá lo iṣẹ́ tí mo wí yìí, ọlọ́run yóò sì yẹ̀ ẹ́ sí orí ara wọn, kò ní jẹ́ dọ́dọ̀ rẹ̀. ewé má fọwọ́ kan ọmọ mi. ọ̀nà táwọn ọ̀jọ̀gbọ́n lò sípò o, àmọ́ ká díẹ̀ fún wa ńbẹ̀. ẹ gbọ́, ẹ mú gègé yín o, kẹsì máa gbọ́ Yorùbá mi dáadáa o. tẹ́ bá ti rí ewé yìí, ẹ ti rí, ṣe ti wá ẹ lọ tọ́jú èèpo igi ńlá òríjínà. odidi ẹyẹ ẹ̀lúùlú kan, ẹ̀lúùlú ìmọ̀ bẹ́yìn tí pé o. àwọn àgbàlagbà ní pẹ̀lúùlú bá fàjò orí ara ẹ̀ ní fàásí. ẹ wá àrígiṣẹ́gi ọ̀pọ̀ díẹ̀. àrígiṣẹ́gi, ilé àrígiṣẹ́gi ni pé kòkòrò rẹ̀ o, ilé rẹ̀ tó ti mọ kalẹ̀, ẹrù tí dì kalẹ̀ yẹn. ẹ wá báàjẹ́ mẹ́rin báàjẹ́ márùn lẹ́rí, ẹ wá. ẹ wá lọ àgbẹ̀dẹ. àgbẹ̀dẹ ibi tí wọ́n ti ń rọrin, àwọn àgbẹ̀dẹ tí ń rọkọ́ àgbẹ̀dẹ ìbílẹ̀ ni mo wí o. ṣẹ́rí tí wọ́n máa ń lu irin, ìpẹ́pẹ́ irin tí máa ń ṣí kúrò lára irin tí wọ́n ń lù yìí, òun lẹ nídìí o. báwo lẹ ti ṣe? Ògúndèmú rẹ̀ bàbá wa gbẹ̀dẹ̀ mọ́ sọ̀tà. Olúwa àkókò akókìlé òkú tó kó. Ayé òtítọ́, ayé ìbẹ̀rù, ayé tó tutù ní ṣùgbọ́n o. Ayé wọn ní kíkọjá lọ, agbálẹ̀kẹ ló kù o. Ìgbà tó dé là ń lò, ìgbà tó dé o. Ọmọ aráyé ti sọwọ́ dá lọ́rùn wọn o, wọ́n máa ti sá aṣọ lóríṣà, wọ́n sọ góòlù dá lọ́rùn wọn, wọ́n sọ náírà bí irun máa lẹ̀ o. Ìgbà tó dé là ń lò, ìgbà tó dé o. ẹ lọ wá egbò àjẹ́ òfòlé pẹ̀lú ewé àjẹ́ òfòlé, ẹ kò lè.
ewé oríjì tó tutù mìnìmìnì ẹ kó lé odidi ẹyẹ kowé dúdú kan kí lẹ wí àlódidi ẹyẹ kowé dúdú kan ẹ ti rí odidi ẹ̀dùn àrá kan thunderstone ẹyọ kan ọyá àwọn ọmọ òwú lọ́wọ́ àmẹ́ ẹ kó sódó ọyá ó di pàpò 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 ẹ̀dùn àrá yìí báwo lẹ́ ti ṣe ẹ kí ẹ̀dùn àrá yìí bọnú iná yọ pọ́nrọ́gòdò tó bá ti pọ́nrọ́gòdò ọyá gbé sínú ibìkan ẹ fọ́ kẹ lọ lọ́múlọ́múlọ́mú ẹ pò papọ̀ mọ́ ohun tẹ gún ọyá ẹ fọṣẹ kò bó lẹ́ ti wá ṣe. Kò sẹ́ni tó fẹ́ ṣiṣẹ́ òkò tí máa o. Kò sẹ́ni tó fẹ́ ṣiṣẹ́ òkò tí máa o. Owó 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 ṣáá ni. Láì gbé láì kà ká máa lówó. Owó 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 ṣáá ni. Láì gbé láì kà ká máa kọ́lé. Owó 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 ṣáá ni. Láìpé láìpà ká máa kọ́lé owó 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 ṣáá ni. sáré tẹ bá ti wá gùn pọ̀ tán ẹ ti gùn tán ẹ kó sínú òkè kan irú àwọ̀ tíke náà ní ẹ kó síbẹ̀ ọwọ́ anímájẹ̀mú àyè fi ọwọ́ bu ọṣẹ yìí àìfọwọ́ bù tó bá ń fọwọ́ bù ọ̀fẹ́ kó ṣiṣẹ́ tó yẹ kó ṣe ni ọ̀bẹ tuntun ẹ fi sórí rẹ̀ ìbáàjẹ́ kékeré lọ́bẹ náà ẹ ṣàkí ìbò àárín ọṣẹ yìí ọ̀bẹ kan bí àwọn eléwé ọmọ máa ń tà à ń pè ní ọ̀bẹ ìlàsẹ̀ oríṣiríṣi ẹkọ ni wọ́n ń pè ṣùgbọ́n ẹyọ kan tí ń dà akọ ni wọ́n á pè ní ọ̀bẹ ìlàsẹ̀ kò ju ṣébélé báyìí lọ. èèyàn máa fi bọ́bẹ́ jẹ́ pọ́bẹ ìbò náà lọ́ba rí wọ́n ṣàti kọ̀bẹ bọ̀ ọ̀bẹ yìí lẹ́yìn máa fi bu ọṣẹ yìí sára tó bá jẹ́ pé ẹni tẹ́ fẹ́ bù fún òsì nítòsí ọ̀bẹ yìí lẹ́yìn fi bù sára láìlọ́ọ̀nù àbí lára àbí tẹ́ fẹ́ bù sí ìbáàjẹ́ ní òkè lẹ́ẹ̀ bù sí ọ̀bẹ lẹ́yìn fi bù síbẹ̀ tóun náà bá ti wá fẹ́ lò ọ̀bẹ yìí ni wọ́n máa fi bù sára kànkàn ìbáàjẹ́ kànkàn tó ń lò májẹ̀mú bẹ̀ ni pé kànkàn tó bá lò rí i pé ẹlòmíì ọ̀bọ lórí ìwọ nìkan náà ló ń lò tí ẹnìkan bá ń ba ọjà tí bá ṣàn lérí ọpọ́n ó sì gbà ó sì rí ìwọ fílẹ̀ o má bàa já ó rí ohun tí ó ṣẹlẹ̀ sí sáyẹ́ǹsì ni bẹ̀rẹ̀ gbé ni yọ́ máa forí ara ẹ̀ gbé ni tọ́ bá bá ẹ̀yà tí bá ń ṣépè lálálálá ìwọ́n ṣàdákẹ́ tíyàn bá ń lo sẹ́yìn àì máa bá àyàn já o tọ́lẹ́ ni wọ́n bá jà gbogbo ohun tó o bá sọ pé ó rí ẹ̀ ní ó rí o kọ́ máa jẹ́ pé wọ́n ó dìgun lé ọ lórí kọ́lọ̀ rẹ̀ má jà sí ilé ọlọ́pàá o gbọ́dọ̀ lo sẹ́yìn kéèyàn dojú ìjà kọ́ kí tí ọ má bàa ìwọ náà wàá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá alágbára ìyá alágbára àyè máa lo sẹ́yìn ká máa tọ́jà káàkiri èmi ní àwa rìndé yìí mo ti gbé sára mo fẹ́ rántọ̀ ọ̀hún ọlọ́run lálágbára o ìgbìyànjú leléyìí o ṣe àjò rẹ̀ ni ìgbìyànjú ni kọ́bà lè jò fún ọ kí gbìyànjú rẹ̀ ọmọ ìjà sásán sẹ́nu rẹ̀ kẹ́mú bẹ́ẹ̀ bí mo lóò jẹ́ ẹ̀kọ́ bọ̀ ẹ fi wẹ̀ ẹ́ obìnrin wà ní oyún ẹ̀kọ́ bọ̀ ẹ fi wẹ̀ ẹ́ àá ńlá lakálà kan ni ẹnìkan wà ní rí ni ẹnìkan wà ń ṣe kíní kó kíní sára ọwẹ́ dákun ó dúpẹ́ fún ọlọ́run ewé má fọwọ́ kà máa mi part 1 ni ìyẹn ọmọ yín náà ní lókùmọ̀ náà máa yẹn dáre pàpọ̀ ọgbọ́n ọmọ ọdún àgbà ibi ẹ bá sáwọn ẹ̀sán máa ṣàdúrà fún wa
mo filẹ̀ fún yín ó pé o ìyọ́kù o mo filẹ̀ fún yín ó pé o ìyọ́kù o ẹ dán wò tọ́ba kọ́kọ́ ló ń wá bẹ́ẹ̀ lò bí àmọ́ta wọ́n gan máa rí àwọn àpẹẹrẹ tó máa rí lójú oorun rẹ̀ tí ogun bá farapamọ́ fún yàn látọjọ́ tó ti pẹ́ tó bá bẹ̀rẹ̀ sí ní lo iṣẹ́ ìwọ gan mọ̀ pé àwọn kan burúkú gbọ́n dàálẹ̀ lọ́wọ́ rẹ̀ àbí gbọ́n dàálẹ̀ lára rẹ̀ pàápàá ó tún á dà fẹ́ni tí kì í lákòjọ máa gba alura àbí wọn máa gba alura ó sì rí i pé wàá dúpẹ́ fọlọ́run wọ́n ní ẹ̀gbọ́n àtẹ ìgáta dénú ẹ̀gbọ́n àràbà kì í gáràpà dọ́kàn alẹ́ àparò kì í porúbu kọ̀ọ̀kan lẹ́pa gbogbo ẹni wọn bá lóun ó gbòkèrè tafà abúṣe ara wọn ni wọn máa bá ẹnìkan tómi lọ́fà ni ọ̀yà àhán rẹ̀ léèmọ̀ ni. akíbá àwọn ẹ̀lì fẹ́ darapọ̀ mọ́ wa lórí WhatsApp group wọ́n fún yín ní nọ́mbà mẹ́rin Nàìjíríà nọ́mbà méjì orílẹ̀-èdè Benin +2348032983298 tẹ́ bá pé gbogbo nọ́mbà mi tí ò lọ ṣẹ́rí nọ́mbà tí mo ń fi ilẹ̀ yìí tẹ́ bá pé WhatsApp èèyàn sọ̀rọ̀ +2348032983298 òun ni ẹlẹ́ẹ̀kejì +2348186869899 +2348186869899 +2348089038658 +2348089038658 nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin +2348133155111 +2348133155111 okùn nọ́mbà orílẹ̀-èdè Benin +22954651928 +22954651928 okùn kejì +22954651929 +22954651929 ayé wa kò ní yẹ̀ ẹ́ lẹ̀. ẹ fẹ́ bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ ìrìn àjò ayé yín ni àbẹ̀fẹ́ mọ̀ nípa àkọsẹ̀já ayé yín ẹ kà sí wa. gbogbo WhatsApp ta ní ọjọ́ 21 olómi tútù ọba ìràwọ̀ ìyẹn jẹ́ 11 life spiritual solution ìyẹn jẹ́ 10 ọjọ́ 21 ìkan wá ń bẹ à ń pè ní home spiritual solution script group nìyẹn gbogbo ṣẹta bá filẹ̀ bóyá ẹ fẹ́ gbàgbọ́ yẹn lórí ẹ̀ ni o àbí ẹ fẹ́ béèrè lórí ẹ̀ ni o àbí ìtumọ̀ aláìní ni òye yẹn fẹ́ darapọ̀ mọ́ wa ní inú yàrá náà 5,000 ẹ fi wọbẹ̀ 5,000 naira ló fi wọbẹ̀ bó ṣe jẹ́ náà. tó òkè òkun lẹ́wà ní ìsàlẹ̀ ọ̀sàlẹ̀ wa ní sẹ́kàlẹ̀ wa bẹ̀ wá ní ẹ fẹ́ ká bá yín gbé ránṣẹ́ àbáyín gbé fún DHS àmọ̀sùnmọ́yìn lẹ́sànwó rẹ̀ adára fún wa o adára fún wa o adára fún wa o. tó lágbára Ọlọ́run ẹ̀yin ará kóde fún wa tó ẹ̀kọ́ àmójúbà mi o ọ̀bọ̀ àbáyé Sunday sí níbi tí máa dé sí adára fún wa wọ́n tó àbá rí pé sátìpé sórí 3298 yẹn +23432983298 WhatsApp ẹ̀ ní ẹ máa pè kò sí ni àfọ̀ mo ní mo ń gbé lórílẹ̀‐èdè Nàìjíríà Ìkòròdú ni àbá ti wọ́pọ̀ pé wọ́n lọ Ìkòròdú garage láti Ìkòròdú garage kò ní wọ́n lọ Báyékù wọ́lẹ̀ ní Emily bus stop Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà ó yìí jẹ́ pé orílẹ̀-èdè Benin ni wọ́n mọ́tò látàjàṣẹ́ kò ní wọ́n lọ Kútọ́nù bọ́lẹ̀ ní Ìdégà kan níbi Túndé motors ibi títí ń ta mọ́tò kẹ̀yìndá Túndé motors ó rí lẹ́kọ̀ọ́ kan náà kan lẹ́kọ̀ọ́ JMP ọ̀nà tó jáde lára lẹ́kọ̀ọ́ tó lo òkun wọ́n máa ka ìyànà kínní ìyànà kejì ìyànà kẹta ìyànà kẹrin lẹ́gbẹ̀ẹ́ apá òsì abájẹ́bí ìyànà kẹrin ọ̀rọ̀ àyàwọlé kò tí ó yàwọlé rọra rìn síwájú ó rí mọ́síkè kékeré kan báyìí igi àgbọn ó tó wájú ẹ̀ báyìí rọra rìn síwájú kẹ́rẹ́ wà pa ọ̀tún rẹ̀ ó rí ibi kan tó ga ó ní ewé wẹ́rẹ́wẹ́rẹ́ géètì tó wà lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ ni kò wọ̀ yàrá tó wà nísàlẹ̀sàlẹ̀ ìbẹ̀lẹ̀dọ̀ wa á dára fún wa ọ̀pọ̀ dáalẹ̀ ádámọ̀ ètò ìbádọ́dọ̀ rẹ̀ má dé mọ́lé o máa ha káàkiri o ìyẹn ọmọ yín náà ni o ẹnìkan bá lè pèrè ní ọmọ ọ̀dọ̀ àgbà ẹ béèrè pé ṣé Lukman Ayédáre tí ẹ bá ti ṣe Lukman Ayédáre kì í ṣèmí o ohun mi rèé o àdára fún wa o ire o ire káàdì. láìpé láìpà ká máa ra lẹ̀ owó ṣáá ni. láìta láìra kára mọ́tò owó
ọlọ́mọ Saka ti lówó, òjì kásá ti lówó ṣáá ni. Wọ́n náwó owó tán lóde, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ owó ṣáá ni. Owó tán lóde ọjà òòtà mọ́, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ owó ṣáá ni.